Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Ọmọ tí ẹkùn bá bí ẹkùn ni ó jọ. Àní tí ń bá wo picture Tadenikawo àti kábíyèsí, ṣe ló máa ń dàbí ìgbà tí kábíyèsí pọ̀ Tadenikawo lẹ́nu. Kí ló dé? Ṣé ẹ mọ̀ pé Tadenikawo tún jọ kábíyèsí tèyítèyí? Ọlọ́run. Ah ah! Oh my God! Ọlọ́run á wo Tadenikawo o. Ọlọ́run á dá Tadenikawo sí o. I love Tadenikawo. I love Queen Naomi. Mo nífẹ̀ẹ́ wọn. Ẹ̀yin èèyàn lé. Bàbá wa gbé ìgbésẹ̀ o. Wọ́n ṣe gbogbo ritual tó yẹ kán ṣe fún Tadenikawo. Wọ́n ní ritual yẹn wọ́n ló pọ̀ o. In fact mi lè kà á. Oríṣiríṣi lọ́nà ṣe fún un. Àdúrà ni, ìwúre ni. Ẹ mọ̀ pé ó ti pẹ́ tó ti yẹ kí Tadenikawo ṣe gbogbo àwọn ritual yìí. Nítorí wọ́n ní bàbá wa sọ pé kò sẹ́ni tó mọ̀la. Kì í ṣe bíi ti kú o, torí bàbá wa máa pẹ́ kánrin kéṣe ní agbára Ọlọ́run. Ọlọ́run á dẹ́mi wọn sí fún wa. Ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé lórí Tadenikawo yẹ kán ti gbé tipẹ́, nítorí pé òun ni àrẹ̀mọ kábíyèsí. Ẹ̀yin náà ẹ wo bí Queen Naomi bí wọ́n ṣe gbé àánú àti iyì àti ẹ̀yẹ wọ inú ààfin bàbá Wẹ̀rìnlá. Ìgbà tí kábíyèsí tí wọ́n wà lórí ìtẹ́ tí wọ́n bí àrólé, oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ lábẹ́ o. Tó jẹ́ pé gbogbo nǹkan tá à ń gbọ́ nígbà yẹn ni pé tí wọ́n bá ti lọ́mọ ọkùnrin, nǹkan báyìí máa ṣẹlẹ̀, nǹkan báyìí máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run má dojú tàwọn ọ̀tá. Ọlọ́run má dojú tàwọn ẹni burúkú. Queen Naomi máa bí àrólé fún bàbá Wẹ̀rìnlá. Ìgbà tí Queen Naomi máa bí Tadenikawo, Ilé Ifẹ̀ ó mì tìtìtìtì. Kábíyèsí gan mọ̀ pé àwọn bímọ sáyé. Nítorí ẹ̀ ni wọ́n fi sọ Tadenikawo ní orúkọ àmì. Àbẹ́yìn ò mọ̀ pé orúkọ Tadenikawo orúkọ àmì ni? Tadenikawo orúkọ àmì ni. Ìtorí ẹ̀ ni bàbá wa Erinlá ni wọ́n fi lè fi ọ̀rọ̀ Tadenikawo ṣeré. Nítorí gbogbo ìgbà tí Tadenikawo wọ inú ilé ayé wọn, tán ti bí nǹkan bí àmì ni Tadenikawo máa ń mú wá fún wọn nínú ààfin yẹn. Even gan a lot of people ni Tadenikawo, ọmọ kékeré yẹn ló ti save. Ẹ rántí nígbà tí arábìnrin kan tó fẹ́ travel ńgbà kan, a ti sọ gist yẹn rí tó bá jẹ́ pé ẹ̀ ń follow wa. Wọ́n ní Tadenikawo ló sọ fóbìnrin yẹn pé kó má tíì lọ ibi tó ń lọ. Wọ́n ní kó sì jókòó náà kó má tíì lọ. Ìgbà tó máa tó bí 2 hours tí ó wá ní ó lè lọ. Ṣé ẹ mọ̀ pé wájú ibi tóbìnrin yẹn máa gba accident ni ó bá pàdé ńbẹ̀ tó jẹ́ pé gbogbo wọn tó wà nínú mọ́tò náà kú. So, kábíyèsí mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nípa Tadenikawo. Wọ́n mọ̀ dáadáa. Ìtorí ẹ̀ ni wọ́n fi lọ ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe. Ìwúre yìí ná fi lọ ṣe fún Tadenikawo. Nítorí pé òun ni àrẹ̀mọ wọn. Kò sí ẹni tó lè bá a dù o. Lóòótọ́ bàbá Wẹ̀rìnlá ti bí àwọn ọmọkùnrin látọ̀dọ̀ àǹtí wa Fashion àti látọ̀dọ̀ àǹtí wa A. Ṣùgbọ́n àbúrò náà jẹ́ sí Tadenikawo. Àbúrò ni wọ́n. Àrẹ̀mọ òun ni ọkùnrin àkọ́kọ́ tí kábíyèsí bí. So wọ́n ní ìwúre yìí wọ́n ló pọ̀. Wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn àǹtí wa ń bínú.
wọ́n ń jowú wípé kí ló dé tí kábíyèsí ò lè ṣèwúre fọ́mọ àwọn náà. Ẹ mọ éèjì tí wọ́n ń ṣèwúre. Ẹ mọ̀ bóyá tí ọmọ ò bá tí ì 4 àbí 5, ẹ mọ̀ bóyá kò lè ṣèwúre. Ṣé ọmọ tiyín ti 4 àbó ti 5 ni? Ẹ jẹ́ máa ní sùúrù. Sùúrù lọ̀rọ̀ yín gbà. Sùúrù lọ̀rọ̀ yín gbà o, ẹ̀yin àǹtí wa gbogbo. So, mo dúpẹ́ lọ́wọ́ bàbá Owóẹ̀rìnlá fún ìfẹ́ tí wọ́n ní sí Queen Naomi àti Tádéníkáwò. Torí wọ́n ní bàbá Owóẹ̀rìnlá ló ṣe gbogbo ìwúre yìí fúnra ra wọn. Fúnra ara wọn náà ṣe gbogbo ẹ̀. Torí èèyàn ò lè trust anybody. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo aláǹgbá ló danú délé àmọ́ ìtinú run. Ìtorí ẹ̀ wọ́n náà dúró ti Tádéníkáwò gbàgbàgbà ni. Wọ́n dẹ̀ rí pé gbogbo ìwúre yìí ó wà successful. Ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi náà by next week wọ́n máa parí gbogbo final ritual wọn. Ẹ̀yin èèyàn lé, ọ̀rọ̀ ìdùnnú, ọ̀rọ̀ ayọ̀ la máa gbọ́ nínú palace bàbá Owóẹ̀rìnlá o. Àti ní ọ̀dẹ̀dẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi. Ẹ má gbàgbé prize giveaway wa o. Ó ń bọ̀ lọ́nà ń kanlẹ̀kùn àti send text sí gbogbo àwọn tá a ti mú. Ẹ dẹ̀ máa gbórúkọ yín ní March 10. Bí mo ṣe máa ń sọ allegedly ní gbogbo nǹkan tá à ń sọ o. Mi ì bá kábíyèsí gbé inú palace. Mo dúpẹ́ lórí channel yìí fún gbogbo àdúrótì yín. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń show ìfẹ́ sí wa, àwa náà nífẹ̀ẹ́ yín. Orúkọ mi ni Mashola Kòyípadà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up. Ó ṣe pàtàkì o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.